mo lérò pé gbogbo wa la rí fídíò ọmọbìnrin yìí. Ọmọbìnrin bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó ti para rẹ̀ léè tí mo gbé fídíò rẹ̀ sókè yìí. Ṣé wá rí ọkùnrin òun ló fipá bá lò pọ̀ tó fi parẹ́. Fún gbogbo àwa tá a mọ̀ pa àtàn ń tó ṣẹlẹ̀ ni pé ìjẹta ló ṣẹlẹ̀ lọ́n 14 of July 2026. Ọmọ yẹn ó ń gbé wọrí, ọmọ 20 years old ni, ìbejì ni. Ó ń gbé wọrí, ó wá mọ content creator kan tí yẹn ń gbé àṣàbà. Page name content creator yẹn ó ní Odogwu àṣàbà. Ó wá ní òun need help bí nǹkan, story yẹn ò clear. Torí mi mọ help téèyàn lè need. Táyé ti lu jára ń sìn tó máa wá ní láti lọ bá ọkùnrin yẹn àbí bá anybody. You can always olófẹ́ help òun láti bó monetize TikTok account òun. Story yẹn ò clear sí mi. Now kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ó ní ìgbà tó ń dé ọ́fíìsì rẹ̀ ní àṣàbà ó ní bùtíìkì ń bẹ̀, ó dárúkọ ọmọọṣẹ́ rẹ̀ tó wà níbi iṣẹ́ bùtíìkì òun. Ó náà wá kúrò ní bùtíìkì, ẹ mọ gbọ́ story line o, ó wá gbé lọ sí hòtẹ́ẹ̀lì. Kí ló tẹ̀ lọ́kùnrin lọ ṣe lótẹ́ẹ̀lì? Ṣé rí, it's so sad and it's so sad and it's so painful pé people are so ignorant. And nǹkan tó mú kọ́rọ̀ yìí dùn mí jù ni pé ọmọbìnrin yẹn ti para rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, pàápàá jùlọ àwa tá a bá ní ọmọ obìnrin, ẹ jẹ́ ká ṣe àlàyé púpọ̀ fún àwọn ọmọ nípa béèyàn ṣe ń rìnrìn àjò pẹ̀lú ọkùnrin, pẹ̀lú anybody gan. Pàápàá jùlọ ọmọ tó bá jẹ́ pé tó sì jẹ́ straight tí ò tí ì mọ ọkùnrin. Ṣé rí issue pé yàn bá jẹ́ virgin, you don't talk about it to people. Àǹtí Sídí wọ́n ní nígbà tí àwọn wà ní kékeré táwọn ò tí ì mọ ọkùnrin, táwọn máa ń sọ fáwọn ọ̀rẹ́ àwọn náà lọ tan àwọn tán lé àwọn lọ síbi tán ti lọ defile àwọn táwọn ò tiẹ̀ mọ̀ pé àwọn ti lóyún gan. Àǹtí Sídí tí mo ṣe kọ́mẹ́dì tí mo ṣe fíìmù yẹn. Please, téèyàn bá jẹ́rú nǹkan báyẹn, you don't tell anybody about it. Àfi bóyá tó bá lọ́kọ tán. Even ọkùnrin míì gan ní ìsìn tẹ́ bá wo storyline yẹn, ó ní nígbà tó wá defile òun tán, ó wá ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀ òun, ó wá sọ fóun wípé torí wípé òun ò mọ bí ṣe máa ń rí láti bá obìnrin tí ò tí ì mọ ọkùnrin rí sùn. Tẹ́ bá lọ wo fídíò ọmọbìnrin yẹn, ó ló sọ fóun pé òun ò mọ how it feels to sleep with a virgin. Torí ẹ̀ lòun ṣe nǹkan tóun ṣe yẹn. Ọmọ yẹn náà wá tún fi àìmọ̀kan bọ̀. Èèyàn ò kí ń tẹ̀lé ọkùnrin lọ sótẹ́ẹ̀lì ọkùnrin tó bá fẹ́ bá sùn. The guy is she's just innocently innocent. In everything she does, she does not know. Like, ó wà so uninformed. Even kó má jẹ́ virgin gan, you don't follow a man to a place tó jẹ́ pé wà tí ẹnìkan ni ó kù níbẹ̀. The most painful part of this story is that ọmọ yẹn ti para ẹ̀ nísìn. Ó ti para rẹ̀ látàrí pé pain pé ìbànújẹ́ ọkàn pé ó defile òun, ó ṣe ó mọ̀. Ó tún wá sọ fún òun pé torí towards the end of that video, ó ṣàlàyé síbẹ̀ pé tóun bá lọ report, wọ́n sọ pé ṣe bóun lòún tẹ̀lé lọ bẹ̀. And that is why a lot of people will have said, tó bá yẹ pé ọmọbìnrin yẹn ò tí ì para ẹ̀ nísìn, ọ̀rọ̀ yẹn ò bá dùn sọ. Yeah, but she has para ẹ̀, and most of the things táwọn èèyàn sọ náà ni pé bóyá ẹjọ́ ń fẹ́ra yín ni, tí ìbá ṣe pé ń fẹ́ra yín, kí lè tó tẹ̀lé lọ sótẹ́ẹ̀lì and all of these things. So wọ́n á mọ drag ẹ̀ sọ́tún drag ẹ̀ sósì, bóyá ń tọ́mọ yẹn fi wò pé kò sẹ́nì kankan tó lè listen sí story òun tó fi wá commit suicide. Please let us inform our girls. Ẹ má bá ọkùnrin lọ síbi tó ti máa kú wá àti ẹnìkan tó o bá ti mọ̀ pé already láti bọ́kùnrin yẹn sùn, even kó jẹ́ wípé ò kì í ṣe virgin gan. Don't follow a man to a secretive environment. Tó bá jẹ́ pé òótọ́ ló fẹ́ help ẹ̀, kí lè tí ò help ẹ̀ ní bùtíìkì ẹ̀ yẹn, ní ṣọ́ọ̀bù ẹ̀ tó lóun ti lọ bá tó ti ń taṣọ yẹn. Why must you follow him to a secluded environment? Now, táwọn tó bá fẹ́ analyze nǹkan, tó bá máa analyze fídíò ọmọbìnrin yẹn, the only thing tó kàn máa dùn yàn ni wípé pípa tó ti parẹ́, tó bá yẹ kó sì wà láyé tí ò tí commit suicide ni, I am telling you pé wọ́n máa analyze fídíò yẹn, bọ̀bọ́ yẹn wọ́n dẹ̀ máa vindicate ẹ̀. Torí òun náà máa sọ wípé àwọn jọ ń fẹ́ra àwọn làwọn ṣe gbéra àwọn lọ hòtẹ́ẹ̀lì. It's so sad. Wọ́n fẹ́ra tì, wọ́n sọ̀rọ̀ fẹ́ tì. Ìbànújẹ́ pé like
somebody táwọn òjò ní ọ̀rọ̀ ìfẹ́ tì gan ó kọ́kọ́ defile òun kíní yẹn òun ló fún ọmọ yẹn ní trauma, ló traumatize ọmọ yẹn. I am telling you, I can't imagine it. Mi lè imagine even èèyàn téèyàn nífẹ̀ẹ́ gan tó súnmọ́ yàn gan tó jẹ́ pé ó bá yàn sùn gan, the pain is not something tó jẹ́ pé tí ò bá ń ṣe pé bóyá ẹni tó bá wà calm, àwọn míì máa ń bleed tó máa bleed tó jẹ́ pé wọ́n á ṣe lọ tọ́jú wọn ni the pain of disflowerment. Even with a man that love you, a man that you love, that you wish to give yourself to, you wish to give your body to him. Bọ́sí ẹni tó ṣe pé kò jọ sọ̀rọ̀ ìfẹ́ kan tì láàrin yín, jọ sọ̀rọ̀ ìfẹ́ tì lánàá. It's so sad. Ẹjọ́ sọ fún àwọn ọmọ obìnrin, ẹ má tẹ̀lé ọkùnrin lọ bí kankan. Ẹni ọkùnrin tó bá fẹ́ help ẹ kó wá help ẹ ní ibi nílé yín. Let him come and help you where your parents are, so that your parents will see him. Anybody tó bá ti ní sọ fún ọ pé wá pàdé òun bì kan, má lọ rè pàdé rẹ̀ ń bẹ̀. Ọmọ 20 years going to 21, twins ni, twin sister ẹnìkan ló sọ fún pé òun fẹ́ lọ pàdé èèyàn kan lásàbà, ó gbéra all the way from Warri. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo àwọn nǹkan la mọ̀ nípa àwọn ọmọ wa ṣá? Do we know everything about them? Do we have a child that can travel without telling us? Let us ask ourselves, ṣá ní ọmọbìnrin tó lè rìnrìn àjò láì dágbére fún wa? Torí àwa kan wà tó jẹ́ pé even kéèyàn dàgbà gan jù báyìí lọ, you must at least tell people that you are going to this particular place. At least 2, 3 or even 4 members of your family must be aware. For a girl to gbéra láti bẹ̀ yẹn, dẹ́gbà tí mo post story yẹn lánàá, mo rí tẹ́nìkan sọ sí kọ́mẹ́ǹtì pé bọ̀bọ̀ content creator yẹn Odogwu Asaba yẹn ipe ó fún staff ẹ̀ kan lówó lẹ́nujọ́ mẹ́ta yìí láti fi ràn lọ́wọ́, pé bóyá nigẹ́ yẹn rí tó fi feel pé bóyá ó lè ràn òun náà lọ́wọ́, because I didn't know the kind of help tó ló need lọ́dọ̀ ẹ̀ gan, tó fi wá wà láti pé ó travel all the way from Warri, a 20-year-old girl. Please, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ yìí ní ẹ̀kọ́. Let them know. Now, ìgbà tó wá sọ fún tó wá defile ẹ̀ tán ló wá ní kó má bínú pé òun ò mọ bó ṣe máa ń rí láti béèyàn tó jẹ́ virgin. Ṣé rí ọ̀rọ̀ yìí pé èèyàn jẹ́ virgin ó jọ àwọn èèyàn míì lójú, torí ẹlòmíì ò rí rí. I'm telling you, ọkùnrin mi ò rí virgin rí, kò bó obìnrin tí ò mọ ọkùnrin rí sùn rí. So when you tell him about yourself, ó ti fira ẹ sí danger. Number 1 danger, bí ó ṣe defile ẹ ní ó mọ wá, because ó fẹ́ mọ feeling yẹn, bẹ́ẹ̀ ó ní imagine pain àti trauma tí wọ́n máa go through. So ẹjọ́ ìdájọ́ tó bá tó àtẹ tó yẹ ó ní kí wọ́n dá fún ọkùnrin yẹn, torí mo rí tó ń bẹ̀bẹ̀, tó ń bẹ bàbá ọmọ yẹn, tó ń bẹ twin sister ẹ̀. And again, kí ọmọ kó mọ gbẹ̀mí ara rẹ̀, mi mọ irú àròkàn àbí àròpin tó ti ronú, mi mọ bí tó ti ronú dé láti gbẹ̀mí ara rẹ̀. Ó ti kórìíra ara rẹ̀ ni wípé ó ti feel broken ni. And tẹ́ bá wo fídíò ẹ̀ yẹn tó ṣe níbi tó ti ń sunkún yẹn, ó ní òun wà so foolish tó jẹ́ pé ó ní the foolish òun kàn wá lie down. Òun ò mọ̀, how can you go to hotel pẹ̀lú ọkùnrin to go and lie down? Ṣé wọ́n lọ ń ṣèṣọ́jí ní hòtẹ́ẹ̀lì ni? All these things àwọn ọmọ gbọ́dọ̀ mọ̀. Wọ́n tẹ̀lé ọkùnrin lọ síbi secluded place, tọkùnrin bá ẹ sùn ní hòtẹ́ẹ̀lì tẹ́ ẹ jọ lọ, àbí nínú ilé ara rẹ̀, tàbí lọ́fíìsì rẹ̀, tàbí ní any location tó belong sí ọkùnrin yẹn ò rape ẹ o. In the court of law, you cannot establish rape because it happened in his house. Ó tẹ̀lé lọ bẹ̀ ni. If you are not ready to give your body to a man, don't go and be in a room alone with that man. And a lot of people are evil-minded. Evil-minded ni wọ́n. They are ready to have their way in any aspect láti fulfill interest wọn. Ó fẹ́ mọ bó ṣe feel láti bẹ́ẹ̀ tí ò bókùnrin rí sùn. Ó fẹ́ mọ bó ṣe feel. That is the reason tó fi ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Did you consider the feelings of that person? Ẹ̀pù kí lèèyàn lè fẹ́ rẹ́ńdà fún ẹ tó fi wá ní dandan kó o gbéra. Bó bá fẹ́ support ẹ pẹ̀lú owó, kéèyàn fẹ́ send trillions síyàn, it's a matter of just pressing your phone. Kò sí ìrànlọ́wọ́ téèyàn fẹ́ ṣe fún yàn tó wá pọn dandan kó o gbéra lọ síbi tẹ́ni yẹn wà. Please, it's so sad and it's so painful láti jẹ́ pé kí irú àwọn young girls bẹ́ẹ̀ yẹn, kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ sí wọn.
ẹ̀yin òbí, let us make sure pé a train àwọn ọmọ. Ẹ má bọ́rẹ̀ ròde, ẹ má tẹ̀lé èèyàn lóde, ẹ má lọ síbi tí òbí ò lè fọwọ́ sọ̀yà pé ibi báyìí ni lágbájá báyìí wà at a particular point in time. Ọlọ́run ò ní dá wa láàmú o. Ó tún lọ para rẹ̀ ní ìsinyìí àmọ́ ibi tó máa lajú sí. Kò dẹ̀ sọ fẹ́nì kankan tó fi rìkọ́ọ̀dù fídíò yẹn. Ó dẹ̀ sọ pé as much as tá bá ti ń wo fídíò òun yìí, a jẹ́ pé ọ̀tá òun ti pẹ́ mẹ́nì yẹn. Ó dẹ̀ ti para ẹ̀ ń tòótọ́. Wọ́n ti arrest guy yẹn sìn. Bẹ̀ ṣé arrest yẹn ṣó dá ọmọbìnrin yẹn padà mọ́? Please, if you are a virgin, keep the faith. Continue to trust God. Don't discuss it with anybody. Yeah. As much as the time táwọn ò tiẹ̀ tí ìdókórí kò sẹ́ni tó mọ̀. Tá a bá sọ gan pé virgin ni àwọn ní kírù mi bọ́ta kí n lọ pera mi virgin. Nobody will believe you now. Ìyẹn ló dáa títí tọ́lọ́run fi scale through tó fi rọ́kọ tó fẹ́. You don't discuss it with people. Ẹlòmíì ti lost tiẹ̀ tó jẹ́ wípé yóò mọ̀ wá bó ojú ṣe ba ayé tiẹ̀ náà jẹ́ ni. Ọkùnrin mi ìdẹ̀lé lẹ́yìn bí ó ṣe gba ìbálẹ̀ yẹn ni ọmọ wá kiri. I'm telling you, it's so sad. It's so sad. Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ nínú society wa. We need more awareness for girls, for teenagers on how to maintain their purity, how to make sure that they know that you don't go with a man that you are not married to, a man that kò fẹ́ o kò kí n ṣọkọ ẹ má tẹ̀lé lọ má lọ wà nínú a secret place with a man that you are not married to. God Almighty will help us o. Ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ mọ́, God will console our family, and that man must face the law. Yes, justice must be served. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ni o.